gbogbo ẹnu lóògùn ẹnu mi sábà kó ṣe tiẹ̀ ní gbogbo ní lẹ́kùn láti gbogbo ní gbígbé kúrẹ́kúrẹ́kúrẹ́ sàkámẹ́jẹ ọlọ́pàá ìṣọ̀bọ alálùkẹ́ ẹnì kan sọ fún ìjọba olóyìnbá ó ní mo fẹ́ kó o ṣe ìtàbíù mo ní tábìlì pé kí ni mo ní bá ṣe pẹ̀lú ọlọ́gùn kó o ní láì gbọ́ ológun ní ìrìn láì gbọ́ ìṣẹ́ náà. ní ìgbòkú pa ìlú ní ìgbòkú ṣàbúrú. ìlọsíwájú mi sí lóbi nílẹ̀ èdè wa torí àpò ìsọ pé ní tí mo di ìfà mi mo kí mo ìṣàdódò bá òun là kíkí tèmi sáré pé káyé tèmi ọ̀dà jíjí tí mo jí ìfà mi mo kí mo ìṣàdódò bá òun là kíkí o tèmi sáré pé káyé tèmi ọ̀dà bẹ́ẹ̀ yóò bá lọ́wọ́ táyé ò bá dá méjèèjì ò dá. gbogbo alárí fídíò tára ti Saheed Òṣùpá ṣe nípa ọ̀rọ̀ ẹ̀yin ọmọ lẹ́yìn mi o ẹ lọ ṣogun sáyé ẹ lọ ṣogun sáyé o torí má ní pé ogójúlé bíbélì má ní ogójúlé Kùránì o sàkámà jẹ́ ní o n ti Saheed Òṣùpá sọ nìyẹn pé ẹ̀yin ọmọ lẹ́yìn mi ẹ má ní ogójúlé Kùránì ẹ má ní kíní kan o sàkámà jẹ́ ní o kí ló dé tí Saheed Òṣùpá fi wí bẹ́ẹ̀ kí ló dé tó fi wí bẹ́ẹ̀ ó sàmà ní téèyàn rí kó tó sọ ọdún ẹ̀ jáde pé sàkámà jẹ́ ní jàre kí ló dé tó fi wí bẹ́ẹ̀. mo wà lórí program please I'm on the program yes I will call you back please kọ́ọ̀lù méjì kí ló dé kí ni mo ṣe fún ẹ̀yin pípọ̀ ìbàdàn ẹ káàárọ̀ sá mo wà lórí program o tí bá ṣe tó máa pẹ́ yín padà ẹ má bínú torí Ọlọ́run kí ló dé tí Saheed Òṣùpá fi wí bẹ́ẹ̀ ó sàmà ní tí Saheed Òṣùpá rí kó tó sọ bẹ́ẹ̀ pé sàkámà jẹ́ ìníjàre jẹ́ gbé sóhùn ọ̀rọ̀kọ́rọ̀ ni o bọ̀ kí ló tó fi wí bẹ́ẹ̀ kéèyàn tó lè sọ̀rọ̀ kan jáde pé ẹgbẹ́ kí ni lọ jàre nàláì ó sàmà ní tó rí lápòjúwe mo lọ bá àfa ẹ̀yà àfa ẹjọ́ ọ̀rọ̀ ara mi ò máa yé mi ẹjọ́ gbogbo nǹkan ní bákan ẹ ṣàánú mi àwọn ayé ń bínú ni àáfàá lèèyàn lọ bá o èèyàn lọ bá láàfáà àáfàá tó wà lọ bá ó tún wá ń gbé ẹ lọ sí pé àwọn ayé ẹ̀bẹ̀ àwọn àgbàlá máa ṣe ètùtù àgbàlá máa ṣe ẹ̀gbọ́n tí mò ń wí àáfàá èèyàn lọ bá láàfáà pé ẹ̀yin àáfàá ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́ ẹ máa kó kìkì mi wálẹ̀ bísíǹsì mi kó máa lọ sókè káwọn ẹ máa gbogbo nǹkan máa dà ìyọ́nú àwọn àgbàlá máa ṣe a máa ṣẹ́fà fún ẹni a máa ja ẹgbẹ́rẹ́ ni a máa ṣọṣẹ́ fún ẹni a máa ṣe gbogbo eléyìí fún ẹni lọ́dún àfáà àwa mú pọ́npọ́ ẹ àfáà ibi tí a ka tí ì tọ̀rọ̀ lọ ibẹ̀ nìyẹn o pé ó ní Saheed Òṣùpá ń sọ àwọn àfáà tó mọ̀ tára kí Saheed Òṣùpá mọ̀ ń tó ń ṣe nìyẹn sàkámà jẹ ni wọ́n tó tọ́ oní sàkámà jẹ ni wọ́n àfáà alájí Saheed Òṣùpá ò bá gbogbo àwọn àfáà wì sẹ́mi náà alájí Saheed Òṣùpá máa sọ pé Saheed Shittu ológun yẹ ṣé bàbá dr ìmọ̀lẹ́lẹ́ àná máa sọ pé ológun ni wọ́n ṣé bàbá professor Aláró náà máa ní sàkámà jẹ ní pé gbogbo wọn ológun everybody ṣé bàbá wa Kakuri ṣé bàbá wa gbogbo àwọn àfáà dr Sharafdeen sọ́kẹ́ tó ológun ni gbogbo àwọn àfáà onísúná yìí sọ́kẹ́ tó ológun ṣùgbọ́n àwọn àfáà yìí alájí Saheed Òṣùpá mọ́ tó ń wí láàrin àwọn àfáà wèrè yìí tó ń tí mi dóògùn tó ń sọṣẹ́ àwúre tó ń sọṣẹ́ ìtajà ọmọ tó ń sọ láàrin wọn pé wèrè ní ẹ̀kọ́ láyé lọ sàkámà jẹ́ ní gbàdá bá yín kí lẹ ṣe fún wa anádùúwà wa àná nídìí ìrànlọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run kí lẹ gbé fún wa ohun tí babaláwo gbé fún wa lẹ́yìn náà gbé fún wa náà ẹ̀dẹ̀ pọ̀ láyé lálàfà àìmọye àwọn olórin míì náà tó kọ́ ẹ pé Kùránì ló gbójúlé ológun ló pọ̀ nù wọn o èmi ni Kùránì lòun kà irọ́ ló pa ológun ló pọ̀ nù wọn 80% wọn ológun ni wọn ológun Saheed Òṣùpá ti clear pé ẹ wá o ológun lòun kí dẹ̀ ló fà ẹ̀yin àáfàá tẹ wà pẹ̀lú irú wọn lẹ́ẹ̀tọ́wọ́ sọ́nà pé fògùn lẹ̀ Ọlọ́run á ṣoore fún ẹ tọ́rọ wọn sọ́nà nínú àwọn ẹ̀yin àáfàá tẹ wà pẹ̀lú wọn tí a kọ́ bá Òṣùpá wá ádákùnrin sí ìlú ọmọ bíbẹ lọ́wọ́ inú àti mẹ́rin wa máa ka o fati àlọ́ máa ka o ọ̀ṣẹ̀lẹ̀ ń gbé lérú wọn lọ́wọ́ ẹ̀yin olórí burúkú àáfàá ẹ̀yin àáfàá tẹ wá ń jáde tẹ̀sí fídíò ẹ kọ́kọ́ ronú náà pé kí ṣé Saheed Òṣùpá ṣé òun mọ tó ń wí àbí kò mọ tó ń wí irú àwọn àáfàá wo ló ń mìn gbogbo àáfàá kan ló ń bá wí láíláí ó mọ àwọn wèrè tó ń bá wí ó ti mọ àwọn àáfàá wèrè àwọn àáfàá ẹlẹ́bọ yìí
ṣe báwọn náà pariwo náà nìyẹn pé ẹlẹ́bọ ní gbogbo wọn ẹlẹ́bọ ní gbogbo wọn ṣáà kí n pariwo pé ẹlẹ́bọ ní gbogbo wọn ni ṣáà kí n jókòó ni ṣáà polówó ẹbọ ni sáwọn àfa wọn polówó ẹbọ ṣáà polówó oògùn ṣáà polówó oògùn abẹnú gọgọ kí ló ṣe wá náà ìyẹn wá sọ pé sàkámàjẹ gbàtọ́ wá sọ pé sàkámàjẹ kọ nípa gbogbo ẹ̀yà àfa kò dákọ̀ gbogbo àfa òun náà wà pé olóògbójúlé kura lórí kíní kan sàkámàjẹ òun lẹ́yìn tó ń bá wí wọn náà wà àfa tó ń bá wí pé sàkámàjẹ ní jalè lọ́nà pa olóògbé tó ń bá wí kò ń ṣàwà ẹ pàtẹ iṣẹ́ àfa níbo lẹ ti rí iṣẹ́ àfa tẹ́ ń ṣe tẹ́ ń jó oògùn tẹ́ ń sọ ṣe àwúre fún wọn ọṣẹ òkìkí kìkì ọlá èèyàn lórí burúkú ọlọmọ rúkúzù. Do they put the cinnamon inside? I don't know. Oh. Okay. So you want to see already? I take it back. Okay. Give me that cup, please. I might be able to along. Thank you. Ẹ jẹ́ pé ayé láàfà, ẹ̀yin lẹ́ ń jọ́ọ̀gùn, ẹ̀yin lẹ́ ń ṣọṣẹ́ àwúre, ẹ̀yin lẹ́ ń ṣọṣẹ́ ìtajà, ẹ̀yin lẹ́ ń gbé wọn lọ wẹ̀wẹ̀ odò, ẹ̀yin kí lẹ́yìn àfà ò ṣe fún rú wọn tí rú Saheed Òṣùpá bá bọ́ta tó bá ní sàkámàjẹ ni kí wàá lè bí Saheed Òṣùpá ẹ kọ́kọ́ bára yín wí náà kẹ́ tó bá rú ẹni tó sọ rú ọ̀rọ̀ yẹn wí sáwọn àfọ òṣè ni sáwọn àfọ òyẹpẹrẹ Kùránì ni bismillah sẹ́yìn àfọ òyẹpẹrẹ Kùránì sẹ́yìn gbé Kùránì jù ú lẹ̀ àbẹ́yìn àfọ àkọlẹ̀ polówó ogun abẹ́rú gọ̀gọ̀ gbogbo àwọn àfọ àkọlẹ̀ àgbà bẹ́ẹ̀ sẹ́ ṣebí tẹ́bánikẹ́ tẹ́yìn ìwọ́lẹ̀ yọ mí pé ó ń sáfà wàhálà tiẹ̀ nìyẹn kí ló fi wọ́n pàfà lélẹ̀ bàbá ẹ̀ kí ló fi wọn bàbá ẹ̀ kí ló fi wọn àfà ẹ̀ kí ló fi wọn ọmọ àfà ẹ̀ pàfà ni kí ló fi wọn torí pé lílé kéwù èmi náà kọ́ mọ kéwù èmi náà lílé kéwù mọ kọ́ mọ lẹ́kọ̀ọ́ àbẹ́kọ̀ kí ló fi wọn pé àfà lélẹ̀ ẹni sàfikẹ́tì kọ́tẹ́ fúnra yín àbẹ́rẹ́ bàbá gba sàfikẹ́tì bàbá yín gbà bàbá yín sàfikẹ́tì wo ló ní lọ́wọ́ tẹ̀fí pè láfa bàbá yín gbọ́dọ̀ ti kọ́ sàfikẹ́tì ta ló àjàsà bàbá yín tẹ̀fí pè láfa bàbá yín àfà yín ta ló àjàsà ẹ̀ tó fi já fa ta ló authenticate ẹ̀ pé àfa lélẹ̀ kí lè fi wọn ìjà fa pé àfa lélẹ̀ yìí o àfa àgbàre o kí lè fi wọn ọ̀rọ̀ tí Saheed Òṣùpá sọ ọ̀rọ̀ tó sọ yẹn ẹ̀yin àfa ló yẹ kẹ́ bára yín wípé òṣì lẹ́ ń ṣe ẹlẹ́sìn pé wèrè ni Saheed Shittu ó pè mí wèrè wàhálà tiẹ̀ nìyẹn kí ló fẹ́ ṣe fún ẹ orí ẹ̀ ti burú lọ́rùn ẹ̀ ó bá pè mí wèrè ó bá bu mi wàhálà tiẹ̀ nìyẹn but reality mo sọ fún ẹ sẹ́yìn àfọ̀ òǹjọ́ ogun ṣé kì í ṣọṣẹ́ àwúre fáwọn èèyàn táwọn èèyàn bá wá bá yín wọ́n pọ̀ lórí TikTok náà wọ́n pọ̀ lórí Facebook ok ológun kọ́ ó send message sí mi ní last week ó lóun ríran sí mi pé àwọn èèyàn ti dínà mi pé báyọ̀ mi ò ayé òun ò ṣe da bájẹ̀ ló fúnra mi báyọ̀ òun ò ṣe da yìí òun fẹ́ ṣe nǹkan fún mi kí gbogbo ọ̀nà ńlá fún mi kí mi náà lè kọ́ lé kí lè nílé lórí mi ní àkójọ kó ṣàánú mi olóògùn ló pè mí fúnra ẹ o òun ló sẹ́ẹ̀dì mẹ́sẹ̀ sórí TikTok mi o ó dẹ̀ sẹ́ẹ̀dì nọ́mbà pé kí n po òun bá burúkú fẹ́ ṣẹlẹ̀ sí bàbá ìyá òun kémi mówó wá kóun bá mi lọ ṣe kíní kan pé mi ní fọ́ìsì ẹ̀ lọ́wọ́ mo lọ olóògùn ó gbá bẹ́ẹ̀ gbọ̀ngàn ó ń bọ̀ kí ló dé ẹ jẹ́ kí n wo bí a máa rí lórí fóònù mi olóògùn abẹ́rẹ́ gbọ̀ngàn ni o ó bá ṣáà sọ gbogbo ẹ̀ ó ní mo ti gbọ́ bára máa wá ṣe ó ka gbogbo ẹ̀ gbogbo nǹkan máa ṣe ó ka gbogbo ẹ̀ fún mi mo ní mo gbọ́ mo gbà mo ní mo gbọ́ mo ṣe kí ni o mo gbà ó yá kó wá ẹ̀pù mi báyìí mi ṣe máa dà fọ́ìsì ẹ̀ wà nù fóònù mi mo ń bọ̀ nínú fóònù ilé ìlú mọ́ wa gbogbo nǹkan báyìí ló gbogbo olóògùn ló fọwọ́ rẹ̀ pè mí fún rẹ̀ kò mọ̀ mí rí ẹ lọ sàmà lẹ́kọ̀ọ́ mo ń bọ̀ ẹ hold on. àwọn ọlọ́ṣẹ́ àwọn ọ̀rẹ́ mi kan ló ń pè mí ẹ fi mílẹ̀ jáde tó ṣe mí ò ṣe yín ẹ jẹ́ kí n wá fọ́ìsì yẹn jáde mo fẹ́ farabalẹ̀ mú olóògùn yẹn fúnra mi ni o mo fẹ́ mú báyìí mo fẹ́ tún mú ó wá polówó ẹ̀wọ̀rọ̀ ó wá ní kí n pe òwò olóògùn lélẹ́yìn olóògùn ó fẹ́ ẹ̀pù láì fún mi ẹ̀wọ̀rọ̀. Hello sir. Hello sir. How are you doing? I dey fine sir. Okay. How long for you?
Yeah, I dey fine. Okay, I say make you message me for WhatsApp so that we go talk for here. Yes, that's why I call you now. Because I see your message. Okay. You say make I call you. Yes. Say you have message for me. I dey do prayer for many people for here because now here be the power place. I did when Cotonou I coming from. If I see bad for somebody, I go like to tell them so that make the person know say things they happen like that. See, if I see something I know they tell people, it affects me. Anything where God told me, I would like to take the person, make everything take care for the person. Can you hear me very well? I hear you very well, professional 419. Okay. Can you like make I call you video call? Yes, no problem now. Come on. Oh, what pè mí video call? Ẹ jẹ́ wá kíní lórí phone mi bẹ́ẹ̀. Ó dà pé mo screen record díẹ̀. Ó wá pè mí lórí video calls. Ṣé inú fíbà ló wà nínú phone kejì ló wà? Bá tó pè mí lórí video call. Gbogbo ilé agbára ẹ̀, gbogbo ẹ̀ ló fún wọn mi báyìí pé àwọn ayé kẹ́rù bá lè bẹ mí. Mo báyìí pé àbáyé lè ti bàjẹ́ ni. Ṣé lè mọ̀ pé ọkọ̀rọ̀ làwọn eléyìí ọkọ̀rọ̀ tó lódì kò mọ̀ káwọn eléyìí ò gbádùn yéé bó ni mo da gbogbo àbí mo ti delete gbogbo rubbish ẹni yéé gbogbo ní agbára ẹ báyìí mo yìí lè pé pàápàá mo yìí lè pé lórí fóònù pé yes I'm ready to pay you I'm ready to check nìkan mo máa ti bá wa jáde máa post yẹ àbí kí n tún pè ó ti mọ́ sábẹ́ fàyọ ni pé àwọn olóògùn wà tó ń polówó oògùn káàkiri àáfàá ń ṣe bẹ́ẹ̀ babaláwo ń ṣe bẹ́ẹ̀ pásítọ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹwà àwọn olórin náà ẹwà àwọn olórin mi máa pọ́nra wọn ní kùránì làwọn náà gbójúlé o nínú àwọn olórin ilẹ̀ Yorùbá ìfẹ́ máa parọ́ pé ó máa parọ́ pé ẹ̀yìn kíní kan o ó tún máa parọ́ ó tún báwo ló ṣe kọrin yẹn náà o lápèjúwe ìwọ tí wàá bẹ bínú kò bínú o kò kémi o lápèjúwe bàbá bàrí máa ka Kùránì ní pé nínú ìfún orin tí bàbá bàrí kọ láti tọkọ pé kíní kan o ẹgbẹ́ Kùránì ẹmú kákàrà ẹmú kíní kan tójú bá tì mí o kíní kan ọtún dárúkọ àwọn ìyá kíní kan ìyá àwèrè wo ìyá òṣìwò ló fẹ́ ràn yín lọ́wọ́ àní ẹjọ́ tọ́ lóhùn ń táwa ń tà láti pariwo fún yín láti jọjọ́ yìí tó lórí bá wá ń sọ pé sàkámà dé ní tẹgbẹ́ dání ṣèbẹ́yìn àfa rẹ̀ fà á ṣẹ́sẹ́ ní sùpàpà ọmọ yín ni irú ọ̀wọ̀ ẹ sọ̀rọ̀ tó pa náà ṣẹ́yìn àfọ yóò ṣolóògùn ṣẹ́ẹ̀dògùn mọ́ Kùránì ṣẹ́ẹ̀dàpọ̀ ni ṣèbáriwo tá à ń pa tipẹ́tipẹ́ nìyẹn pé ẹ ti dẹ́bọ̀ pọ̀ mọ́ Ìsìlámù ẹ jẹ́ ń fi kíní yẹn lé àwọn èèyàn kúrò ní Ìsìlámù irú Saheed Òṣùpá bá dúró pé ẹ wá o èmi ṣe tó bá dúró pé òun ṣe fáwọn onífà lòun òun ṣe fáwọn òun kí fáwọn lòun kí o torí pé ó ti di pé ẹ̀yin àfáà yìí náà nífà ẹ̀yin náà nífà náà ẹ ti bọ́ kẹ́pẹ́ nífà sẹ́yìn àfáà yóò nífà ẹ̀yin àfáà yìí náà nífà ẹ̀yin àfáà yìí náà gbé àwọn èèyàn lọ sẹ́fà ẹ wo kan tó máa ń wé láwà ní kan báyìí kò ń ṣàfàlà bíbélà Lágbájì o òun náà máa ń wé láwà ní báyìí bí geomancy ló pe rẹ̀ lọ́jọ́ kìíní àná òun náà ń polówó fa ó dẹ̀ ń wé láwà ní bàbá Lágbájì ó polówó fa pé ṣé ejò gbé tó wà lára Ghana ta ló tẹ́ síbẹ̀ ẹ mọ kankan this is Africa ogun wà ẹ lè ṣogun kíníkan lẹ́nu irú ẹ̀ ó dẹ̀ wé láwà ní bàbá Lágbájì ṣé ara wọn kọ́ yẹn tí irú Alhaji Saheed Òṣùpá lọ bá rù yẹn pé ìwà fà jọ ẹ̀rù bà mí mò ń lálàkàlà àwọn kọ́kọ́ lé mi káàkiri lójú nǹkan kò Alhaji Saheed Òṣùpá lójú orun kí ló fẹ́ láyé irú àwọn yẹn pé gbogbo kan nígbà kan àwọn fẹ́ kí nǹkan tún da sí ju bó ṣe wà lọ kí ni irú ẹ̀ máa ṣe fún wọn ẹ̀yin èèyàn kí ni irú ẹ̀ ó máa polówó fún wọn á máa ṣe tuntun ni wọ́n máa gbẹ́bọ ni ẹbọ ni irú wọn máa ní kí Alhaji Saheed Òṣùpá wà lọ gbé torí pé táwọn náà ń gbé nìyẹn ohun táwọn àfáà yìí náà ń ṣe nìyẹn Alhaji Saheed Òṣùpá bá ṣe pé sàkámà dé ní irú àwọn àfáà wo àwọn wèrè táwọn wí yẹn ni irú àwọn àfáà wèrè táwọn sọ̀rọ̀ wọn lájọjọ́ ìpè olórí burúkú làwọn eléyìí o wọ́n ń ṣe mùsùlùmí o ẹlẹ́bọ ni wọ́n o àfẹ́ ẹlẹ́bọ ni wọ́n o ṣèbí irú wọn nìyẹn torí pé Alhaji Saheed Òṣùpá máa wọ pé eléyìí tó pé Saheed Shittu yìí kò láṣìírí bó ṣe wà gbọ́ngbọ́ àwọn tèmi náà pè mí kí ló dé. ẹwẹ yẹn ẹ má ní láì fún mi lára o torí Ọlọ́run ọ̀rọ̀ business kò lélẹ̀ bá ti di iṣẹ́ Ọlọ́run mo máa serious pẹ̀lú iṣẹ́ Ọlọ́run mi ò tí ì ṣe ọ̀rọ̀ business ẹ fi mi lẹ́nu so ẹ̀yin àfáà yìí to be honest ẹ ká tẹ̀ ẹ tún wọ̀ nǹkan kan o ẹ̀yin àfáà yìí ẹ máa ń sọ pé ẹlẹ́bọ̀ làwọn eléyìí ọ̀njọ́ ogun ṣe bẹ́ẹ̀ ẹ̀yin àfáà yìí náà ẹ operate pẹ̀lú àwọn àlùjọ̀nù ẹni àwọn eléyìí gbé ẹbọ wọn bọ Ògún wọn bọ Ṣàngó wọn bọ Yemọja wọn bọ Nànákùkù wọn bọ Ayélálá ẹ̀yin àfáà yìí náà ṣe kí ń bọ àwọn àlùjọ̀nù ṣe kí ń dìpọ̀ àlùjọ̀nù ta ló wọ́ sí jù nínú ẹ̀yin méjèèjì torí pé púpọ̀ nínú àwọn àlùjọ̀nù àwọn tó ń gbé tó gbé kí lórúkọ ẹ̀ lẹ̀ tọ́nà wọn bọ Ògún tó ń tepo sórí Ògún tó ń tepo sórí data sórí ẹ̀ tó ń da gbogbo obì sórí Ògún tọ́nà wọn ṣe gbogbo ẹ̀
àwọn ọmọ àlejòónú kékèké tó ń action púpọ̀ no operate pẹ̀lú wọn. ẹ̀yin àfáà yìí àwọn àjọ̀nú ńláńláńlá èṣù gọ́gọ́gọ́gọ́ lẹ́ ń bá ṣe ta ló wá wọ́ọ̀sì jù nú ẹ̀yin àti babaláwo torí pé èṣù yẹn máa fẹ́ ní pé kẹta kó tó ó máa ní kẹsẹ̀ kan tó ń bí ọlọ́run nù ṣe fóun lẹ́jọ́ ń ṣe wáyé tẹ́ wá ń ṣàbòsí wèrè ní gbogbo yín wèrè ooo kí ló dé mo ṣe program lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ hello money who is this Ifeanyi biko na anọ m abịa anọ m na program biko nụ ẹ̀yin àfáà yìí gan wọ́ọ̀sì ju àwọn ẹlẹ́bọ yẹn gọ́gọ́ lọ tẹ́ẹ̀bù àlùjọ̀nù tẹ́ẹ̀bù àlùjọ̀nù ni ṣé àjọ̀nù àwọn ilé iṣẹ́ fún yín ǹjẹ́ bá kọ́ iṣẹ́ burúkú tẹ́ fẹ́ ràn sọ́mọdé lọ jẹ́ fún yín ẹni fún kan in return ẹ wọ́ọ̀sì ju àwọn ẹlẹ́bọ yẹn gọ́gọ́ lọ tẹ́ bá wọ́n ní sáré sọpá ẹlẹ́bọ ni ṣọ́ọ̀gbẹ́ àìdì ẹ̀yin àfáà tẹ́ pé ẹ̀yin olórí burúkú tẹ́yìn bẹ́ẹ̀ ṣe wọ́ọ̀sì ju rú ẹni bẹ́ẹ̀ lọ ta ló sọ rú ẹni bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bọ́ ta ni ò jẹ́ kí Saheed Òṣùpá ooo wàhálà wọlé lẹ́yìn báyìí ooo Nàìjíríà yìí ẹ lọ Sodiq mẹ́fàrú Sodiq who be that who Sodiq ta ló dá wọn dúró kí ẹ tẹ́bí dá wọn dúró ta ni àsìkò báyọ̀ ọ̀dọ́ mi ni èmi mo ní kó máa ṣe iṣẹ́ ń bẹ̀ mo ń bọ̀ hello school boy mo ń bọ̀ ẹ̀mí Alhaji Saheed Shittu ni mo ń bọ̀ ṣó ti gbọ́ wàhálà ìgbà normal tí ní jàre kí lè bí ẹ sọ ẹ bí Saheed Òṣùpá fún mi torí pé Alhaji Saheed Òṣùpá rí pé yẹn àfáà náà ń ṣe fá gbogbo ẹbọ ìdá ń ṣe fá gbogbo ẹbọ ní gbé kíní ẹrù àwọn àgbà gbogbo rọ́bìsì tẹ̀ ṣe èmi ò mọ̀ pa àti èmi ò ṣe mi ò lè ṣe yẹn ká ìgbàdà púpọ̀ nínú gbogbo ẹ̀yàn àfa tẹ́ ń gbé wọn lọ ṣe gbogbo kíní yẹn kò sẹ́ 90% yín kò dáa fún yín tó mi wàláì tàlà kò dáa fún yín tó mi mo tún sọ ọlọ́ọ̀bá gbọ́ tọ́tọ́ ni náà ẹ wá ń sori burúkú ẹ wá pẹ̀lú ayé láàfà ẹ wá ń sọ gbogbo èèyàn dẹ́lẹ́bọ tán ẹ ń ṣoògùn fún wọn tó kú táwọn náà bá ti wá bá yín pé ohun tí mo wá bá yín fún pé kẹ́ ṣe fún mi ẹ̀yin àfa tí ẹ kẹ́ ṣàdúrà fún mi oògùn lẹ́gbẹ́ lòun lọ́wọ́ olórin kan ó máa ń kọrin bí onítùtù báyìí mi fẹ́ dárúkọ ẹ̀ ni o onífújì ni o ó ní òun ti di Christian kí ló dé tó fi di Christian sẹ́yìn àfa náà kọ́lẹ̀ ẹ máa ṣàdúrà fún ẹ máa ṣe kíníkan fún ẹ máa ṣọṣẹ́ fún kọ́lẹ̀ ilé kó nu Islam ni abẹ́rẹ́ pé bí àgbọn tó fà tó fi kó nu Islam tó ní gbogbo bá ẹ̀sìn dọ̀tí lélẹ́yìn lẹ́yìn wípé yìí ṣe náà kó dẹ́ mọ́ náà kó mọ òdodo kó mọ yìí tó máa tẹ̀lé ń bẹ̀ ó rò pé bóyá bí Islam gan ṣe rí gangan òun nìyẹn kò dẹ̀ mọ̀ pé Islam kọ́ nìyẹn pé no olórí burúkú lẹ́yìn wèrè yìí kò mọ̀ pé olórí ibú ni tó bá mọ̀ pé olórí ibú ni wàláhì tàlá yìí àwa original Islam mùsùlùmí ló pẹ́rẹ́ náà mùsùlùmí ni náà ẹ̀yin àfa àyùbá ló jẹ́jẹ́ kúkú dárúkọ àyùbá níwájú àyùbá ẹ̀yin àfa olórí burúkú yìí tẹ́ ń ṣoògùn fún gbogbo àwọn èèyàn mi ìnáwó oògùn pé òun fẹ́ ṣoògùn o but oògùn pé filthy dirty something lẹ́ ń polówó ó rí pé rubbish lẹ́ ń polówó Islam kọ́ lẹ́ ń polówó ẹ bọ́ọ̀lù ẹ̀yin wèrè yàfa yìí ń polówó fàyè àwọn èèyàn wa ń bá yín náà kí lẹ́ ń ṣe fún wọn sọ́ọ̀nì tí Islam lẹ́ ń gbé wọn lọ́wọ́ ni Saheed Òṣùpá wọn ṣe pé àṣàkámàjẹ sọ́pàlọ́ ni sọ́pàlọ́ sọ́ọ̀nì tó fi parọ́ náà wèrè ní ṣé ẹ kì í ṣoògùn fún wọn ni ẹ polówó ògùn fún àbórí yín burú sọ́ọ̀nì tó fi parọ́ tó fi jó ní irọ́ pé ohun tó sọ yẹ o kò já o ó yẹ Kùránì wa ó dẹ̀ pẹ́rẹ́ mùsùlùmí yes kí làwọn àfa àpolówó fún sójà àfa ni ó mọ consequence tó ó mọ gravity tó sọ bó ṣe tó níwájú ọlọ́pàá ọ̀rọ̀ yìí kí n sọ ọ̀rọ̀ yìí bó ṣe tóbi tó ọ̀rọ̀ yìí tóbi o láti já ránkì Kùránì bẹ́ẹ̀ sẹ́yìn àfọ̀ ti já ránkì Kùránì pé Kùránì ò lágbára ẹ̀bọ̀lá máa lò ní sẹ́yìn ti já ránkì Kùránì ni sẹ́yìn ti yẹ pẹ́lú Kùránì iwájú ẹ̀ pé Kùránì ò lè ṣe ètùtù la máa gbé sẹ́yìn ti já ránkì Kùránì níwájú ẹ̀ ẹ̀yìn àfà tó ní gbogbo yín fẹ́ máa wá ṣẹnu yọ̀bọ̀ pé Saheed Òṣùpá ṣe kíní kan Saheed Òṣùpá bá ṣe nǹkan tí ò da àwa sọ pé eléyìí dẹ́gbọ́n ṣe yìí táwọn náà ṣe pé sàkámàjẹ ni Kùránì ò kì í ṣe sàkámàjẹ Alhaji Saheed Òṣùpá wàláì Kùránì ò kì í ṣe sàkámàjẹ àwọn àfa àtẹmọ̀ rí yẹn ní wèrè náà tọ́ yín sọ́nà náà fọ́ original Islam wọ̀nyí àwọn wèrè àfa àwọn afẹ́ lẹ́bọ̀
àwọn náà fọ̀ríjínà Islam pé ọ̀tọ̀ Ọlọ́run létà lọ́bìrì àwọn náà fi wọ̀nyí torí pé ń táwọn fẹ́ jẹ tó bá fi lè ti fọ̀ríjínà wọ̀nyí Alhaji Saheed Òṣùpá wọn ò ní rówó lára yín láyé àwà bára bẹ́ẹ̀ rówó gbà lọ́wọ́ ẹ̀ tàbá lọ jatọ́ tẹ́lẹ̀ bá ti jatọ́ ó máa ṣíwálẹ̀ nírọ̀ o ẹ ti lójú jàre kó má mọ̀ dodo ẹ jẹ́ àjẹrùbà ká máa fà àwọn ayé jẹ́rùbà ẹ jẹ́ àsọ fún àwọn oṣó àwọn àjẹ́ wọ́n ń lé kiri ẹ jẹ́ àgbélọ́kọ́ kó lọ ṣèmùlẹ̀ àwọn àgbà ẹ jẹ́ àkọ́pàyà sílẹ̀ mí yes n tẹ́yà fáà ń ṣe nìyẹn tó ọmọ máa bá yín pé àárín òun àtìyẹ́ òun kò tó ẹ̀ tún dà àárín òun àtìyẹ́ ẹ̀rú nítorí pé tẹ́yìn òun àtìyẹ́ ò bá dàrú ẹ̀ lè rówó gbà olórí burúkú yín ṣebí tẹ́ ṣe nìyẹn ṣebí tẹ́ ṣe nìyẹn ṣẹ́rọ̀ ni ń tẹ́ ṣe nìyẹn náà ọlọ́mọ àgbà mi lọ́wọ́ àwọn èèyàn mi ilé ni ọlọ́mọ máa pa mi báyìí kẹ́ ṣebí tẹ́ ṣe nìyẹn kí ló dé mistake ló ṣe bá ṣe mistake yẹn mo ti mo ṣe program lọ ẹ wá ní live mi lára ẹ ṣebí tẹ́ ṣe nìyẹn ṣé kì í ṣe ni àwọn àfọwọ́ kì í ṣe o blasphemy ni o ó parọ́ mọ́ wa ni o ẹ̀ ń ṣe fáwọn èèyàn ẹ̀ ń sọ̀gùn fáwọn èèyàn ẹ̀ ń sọ̀ṣẹ̀ àwúre ẹ̀ ń sọ̀ṣẹ̀ ìtajà fáwọn èèyàn ẹ̀ ń sọ àwọn èèyàn tó lórí burúkú ṣebí ti Saheed Òṣùpá tẹ rí nìyẹn àìmọye àwọn èèyàn rẹpẹtẹ bẹ́ẹ̀ tẹ́tí sọ́dọ̀ lórí burúkú ẹ̀yin wèrè àfà tẹ́lẹ̀ wọn kóònù Islam tẹ́lẹ̀ sọ́wọ́n ẹlẹ́bọ àbọ̀ lórí ibú ni ṣẹ́rọ̀ ni àìmọye àwọn èèyàn tẹ́tí sọ́dọ̀ ẹlẹ́bọ tẹ́tí lé kóònù Islam tí ò dẹ̀ ní padà tá ló lè kó bẹ́ẹ̀ tó ló máa wọ pé òun náà wò fẹ́ ṣẹbọ ẹ̀yin àfà ìwà ń gbóhùn lọ síbi ẹbọ ẹ wo ó dà pé Islam yẹn gan kò tiẹ̀ fẹ́ yóò gan o àwa sáko pé òun ṣe mọ́ ẹ jẹ́ kó kúkú máa lọ sí church wo ẹ jẹ́ kó kúkú máa lọ ṣẹbọ òun ti ẹ̀ ṣe kọ́kọ́ mọ́ òun ti ṣe Islam ẹbọ lòun rí bẹ́ẹ̀ òun ṣe Christian náà kò yóhun òun ti lọ sí gbogbo òun fẹ́ dọ́lọ́hun mọ́ tòun ẹ̀fọ́ òun lẹ̀ kóhun dádúró tòun ṣe rọ ni ẹ̀yin wèrè ṣe rọ ni n tó gbé ẹlòmí kó onú Islam nìyẹn torí pé ìbọ̀lẹ̀ ń polówó fún wọn n tó gbé ẹlòmí kó onú Islam nìyẹn torí pé original Islam wọn Saheed Òṣùpá wa sọ̀rọ̀ Saheed Òṣùpá sọ báyìí àdẹ́sẹ̀ ọ̀dà ẹni tó sọ ọ̀dà tó tọ̀sẹ̀ ṣáwọn àfa ò ṣe ṣọ́ọ̀ṣe sọ lórí ibùkún làwọn àfa yìí ni ṣọ́ọ̀ṣe ṣọ́ọ̀kì ń ṣẹlẹ̀ bọ ni kí náà introduce Saheed Òṣùpá ṣọ́ọ̀rì jìnnà Islam náà introduce sí ṣọ́ọ̀rì jìnnà náà introduce sí àwọn yọ pọ́npọ́n ti Saheed Òṣùpá Saheed Òṣùpá lẹ̀ yà lọ bá wọn àfa wèrè tó ń sori burúkú tó ń polówó ẹbọ tó ń polówó ẹbọ ẹ lọ sórí TikTok ẹ lọ bá àfa Nakeem Laburor kẹ́ máa lọ wo program ẹ kẹ́ máa lọ wo àwọn àfa ẹlẹ́bọ tọ́jọ́ ń bára wọn fa every day by day náà jọ ń jà lórí TikTok ìjà ń lọ lórí TikTok rẹpẹtẹ táwọn afa polówó ẹbọ ń bẹ táwọn Nakeem Laburor pùlù wọn jáde tó pùlù wọn tó ń bá wọn fa every day ṣe rọ ni àwọn afa polówó ọṣẹ fáwọn èèyàn wọn ń yẹsẹ wò fáwọn èèyàn lórí online tí èkó bá sọ pé Sakama ṣe ní sójẹbi ẹ̀yin afa alẹ mọ tẹ àwọn tí ẹkẹ ń nà wọn náà mú kun ẹrù ẹ wọ olókèlè ń wò ẹ wò sàlẹ̀ ibi tó ti wá wá pé kí ló fà tọkùnrin fi wí báyìí kí ló ń ṣẹlẹ̀ sáwọn àfáà sódòdó náà ń gbé fún ìgbà tó wà pẹ̀lú wọn kí ló ń polówó fún mélòó àfáà ló wà pẹ̀lú Alhaji Saheed Òṣùpá èmi ni àfáà Saheed Òṣùpá o èmi ni àfáà Pasuma o èmi ni àfáà Màláíkà o ó pẹ́rẹ́ láfẹ̀ẹ́ kí ló ń kọ́ so kọ́ lẹ́sìn so kọ́ pé gbọ́dọ̀ ṣẹbọ so kọ́ pé gbọ́dọ̀ wọṣẹ́ àwúre kó gbọ́dọ̀ wọṣẹ́ ìtajà so kọ́ pé àwọn oníwà náà wà olórin yẹn o tó yẹ pé olóògùn confam ni ó lè pariwo pé mùsùlùmí gidi lòun lọ́lọ́pàá o irọ́ tí o ṣe mùsùlùmí ara tẹ́ kó ti kó onú Islam tẹ́pẹ́ ẹlẹ́bọ̀ ọ̀rọ̀ òun ni tó dẹ̀ pé rẹ̀ ní mùsùlùmí ó dẹ̀ kílèmù pé mùsùlùmí lòun àfa lòun kíní kan mùsùlùmí ẹlẹ́bọ̀ ọ̀rọ̀ òun ni nínú wọn o tẹ́lẹ̀ bá parọ́ bá Kùránì lòun gbójú irọ́ ni ẹlẹ́bọ̀ ni ẹlẹ́bọ̀ ọ̀rọ̀ òun ni wọn púpọ̀ nù wọn fẹ́ kẹ́ pé wọ́n wà bẹ́ẹ̀ tọ́ọ̀tù tọ́lọ́run ara ìwọ sọ̀rọ̀ bí ọ̀rọ̀ pé onídà àbí orin òdà kọ́kọ́ gbé sẹ́gbẹ̀ẹ́ náà gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ ẹ̀rọ ẹbọ là ń sọ tó ń ṣe ta ló sọ wọ́n di bẹ́ẹ̀ àwọn àfáà ló sọ wọ́n di bẹ́ẹ̀ àwọn àfáà ló gbé wọn lọ sẹ́fà àwọn àfáà ló sọ wọ́n di olóògùn àwọn àfáà yìí ló sọ wọ́n di olóògùn àwọn àfáà ilé ẹ̀kẹ́ púùlù bó lórí ibú ni ẹ̀yìn àfáà yìí lé gọ́ngọ́ngọ́ lórí burúkú tẹ sọ wọ́n di olórí burúkú ẹ̀rọ ara wọn pé wọ́n ṣe tí ò da ẹ̀wá ní pé wọ́n ṣe kíní kan tí ò da kí wọ́n ṣe tí ò da ó sọ̀rọ̀ kú sọ lẹ́nu ẹ̀ ṣebí tó fi wọ́n ni ń tó fi wọ́n báyìí pé Islam lélẹ́yìí ó máa ṣoògùn ni ó máa ṣọ́ṣà wúre ni ó máa ṣẹ́fà ni ṣebí tó fi wọ́n nìyẹn tó fi wọ́n ni òun náà wà gbogbo ẹ̀ Sakama jẹ́ ìdíjà lè wò ó tí ẹ̀kọ́ bá ní kò má ṣọ́ṣà wúre kò má ṣe kíní kan má dáhùn o ṣe dáadáa irọ́ ni ń tó sọ nìyẹn gbàtẹ́ pé àwọn àfáà náà ń ṣe àwọn àfáà máa pa Alhaji Saheed Òṣùpá máa fún ẹni bá ba àsọyé kan kúrú sọ méje kíní kan mẹ́jọ àmà sísí bẹ́rẹ̀ sí ẹ lórí ni ṣáà bí ṣe kúrú sọ méje kó tó wá Kùránì èwo náà àwọn sàábé tó àwọn àfáà ni àwọn àfáà ló já gbogbo ẹrú ṣe bá dùgbò tá à ń pa tí mo ti ń pa tipẹ́tipẹ́ pé wèrè lẹ́yìn pípọ̀ yẹn máa fi kí ní ìwèrè tẹ́ ń ṣe máa fi sọyàn nù ṣe bóun nìyẹn mo yìí ń bọ̀ Alhaji Saheed Òṣùpá ẹ jẹ́ ká ara bọ́sẹ̀ gbẹ kan náà